Kayegbo Kayegbo ní ìròyìn. Iroyin Kayegbo, Iroyin Kayegbo, Iroyin Kayegbo, Iroyin Kayegbo. Ẹ kú dédé àsìkò yìí ò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ọ̀hún mú wá sétí gbọ̀yìn láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìwọ́de wáyé ní ìpínlẹ̀ Èdó látàrí àṣìyàn ta ìbọn tó gbẹ̀mí ọkùnrin kan. Àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC kìlọ̀ lórí eré àsápajúdé bí àwọn márùn-ún ṣe pàdánù ẹ̀mí wọn ní ìpínlẹ̀ Ògùn níbi ìjàmbá ọkọ̀. Àwọn agbébọn kọlu agbègbè kan ní ìlú Àbújá, wọ́n jí ènìyàn 17 gbé lọ. Ọwọ́ tẹ ayédèrú agùnbánirọ̀ ní ibi ìfiniwọ̀ wọn ní ìpínlẹ̀ Nasarawa. Ẹni ọdún 22 kan tí wọ́n fura sí gẹ́gẹ́ bí elétò ọlà ni àwọn ọlọ́pàá ti mú ní ìpínlẹ̀ Ògùn. Kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká dókè náà fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó aréde pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà o fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1 347 285 7401. Lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìwọ́de wáyé ní ìpínlẹ̀ Èdó látàrí àṣìyàn ọta ìbọn tó gbẹ̀mí ọkùnrin kan. Rúkèrúdò wáyé ní Másọ̀sẹ̀ Benin sí Àsàbà ní Ìgbòho Junction ní ọjọ́rú Wednesday nígbà tí àṣìyàn ta ìbọn tí ọlọ́pàá kan yìn lọ bá olùgbé kan ní agbègbè ọ̀hún. Ẹni náà tí wọn kò tíì mọ nǹkan kan nípa rẹ̀ ni ìbọn náà lọ bá ní ibi tí ó ti fẹ́ fi owó ránṣẹ́ sí ìyàwó rẹ̀ ní abúlé wọn. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ládùúgbò tí kò dárúkọ rẹ̀ ní àwọn ọlọ́pàá ló wá sí agbègbè náà láti wá mú àwọn jàǹdùkú kan. Ó ní látàrí èyí ni wọ́n yìnbọn tí ìbọn náà sì lọ bá ọkùnrin yìí tí ó sì pàdánù ẹ̀mí rẹ̀ lójú ẹsẹ̀. Nítorí agbègbè yìí jẹ́ agbègbè àwọn tí kì í ṣe ọmọ ìlú, wọ́n ya síta tí wọ́n sì pagidínà lílọ bíbọ̀ ọkọ̀ pẹ̀lú ìwọ́de. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Chidi Nwabuzo tí ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ìwádìí tí ń lọ lọ́wọ́ lórí àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC kìlọ̀ lórí eré àsápajúdé bí àwọn márùn-ún ṣe pàdánù ẹ̀mí wọn ní ìpínlẹ̀ Ògùn níbi ìjàmbá. Àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC kìlọ̀ lórí eré àsápajúdé bí àwọn márùn-ún ṣe pàdánù ẹ̀mí wọn ní ìpínlẹ̀ Ògùn níbi ìjàmbá ọkọ̀. Àjọ ẹ̀ṣọ́ ojú pópó ti ìpínlẹ̀ Ògùn State Sector Commander of the Federal Road Safety Corps Anthony Uga ti kìlọ̀ fún àwọn awakọ̀ tó ń ṣàmúlò másọ̀sẹ̀ Èkó sí Ìbàdàn láti máa tẹ̀ jẹ́jẹ́ nígbà tí wọ́n bá ń rìn lọ́nà náà nítorí eré àsápajúdé ni ó ń fa ìjàmbá ọkọ̀ lójú ọ̀nà ọ̀hún. Uga ló ń sọ̀rọ̀ yìí nígbà tí ó ń rí sí ìjàmbá tó wáyé tó sì gba ẹ̀mí ènìyàn 5 tí àwọn 4 sì farapa ní abala fìdíwò ní Ògùnmákin. Ìjàmbá náà ló wáyé láàrin ọkọ̀ Prombus pupa kan tí nọ́mbà rẹ̀ jẹ́ MUS 191HA àti Toyota Camry olómi góòlù tí nọ́mbà rẹ̀ jẹ́ AKD 754BG.
ọ̀rọ̀ tó jáde láti ẹnu agbẹnusọ fún àjọ náà Florence Opel ní ìjàmbá náà ló wáyé látàrí yíya ọkọ̀ sílẹ̀ níbi tí kò tọ́, eré àsápajúdé àti táyà ọkọ̀ tó fọ́. Àwọn tó farapa ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn Victory Hospital Ògèrè Rẹ́mọ fún ìtọ́jú, tí wọ́n sì gbé àwọn tó pàdánù ẹ̀mí wọn lọ sí ilé ìgbókùsí FOS Ìpara Rẹ́mọ. Àwọn agbébọn kọlu agbègbè kan ní ìlú Àbújá, wọ́n jí ènìyàn 23 gbé lọ. Alága fún ìṣọ́tẹ́lẹ̀ fún ẹgbẹ́ People's Democratic Party ní olú ìlú ilẹ̀ wa Àbújá, Alhaji Alhassan Sidi Kawu wà lára àwọn 23 tí àwọn agbébọn tí wọ́n tó 40 níye gbé lọ ní agbègbè Buhari ní ìlú Àbújá ní àárọ̀ kùtù ọjọ́bọ̀ Thursday. Kánsẹ́lọ̀ tó ń ṣojú agbègbè náà tó tún jẹ́ igbákejì abẹnugan ní agbègbè náà Abdulmumuni Zakari sọ fún àwọn oníròyìn pé àwọn agbébọn ni wọ́n ya bo agbègbè wọn láti ọjọ́rú Wednesday láti igbó Kúyẹ́rí ní ìpínlẹ̀ Kaduna. Ó fi kún pé lára àwọn tí àwọn agbébọn ọ̀hún gbé lọ ní ìyàwó àti ọmọ afúnṣọ́ alága tẹ́lẹ̀ fún ẹgbẹ́ PDP pẹ̀lú àwọn ọmọ rẹ̀ 4. Akitiyan àwọn oníròyìn láti rí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ló já sí pàbó. Ọwọ́ tẹ ayédèrú agùnbánirọ̀ ní ibi ìfiniwọ̀ wọn ní ìpínlẹ̀ Nasarawa. Ayédèrú agùnbánirọ̀ Oge Bethel Chibuife ni wọ́n ti mú láti ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà fún ẹ̀sùn pé ó wọ ibùdó ìfiniwọ̀ àwọn agùnbánirọ̀ lọ́nà àìtọ́, ìyẹn Magaji Dan Yunusa Orientation Camp Kẹ́fì tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà. Èyí ló jẹ jáde láti ẹnu agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Rahman Nansel ní ọjọ́bọ̀ Thursday. Nansel ní afurasí ọ̀hún tó ní ọdún mìíràn láti lò ní fásitì ni ó rápálá lọ síbi ìfiniwọ̀ náà tí ọwọ́ sì bá lásìkò tí wọ́n kà wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà tó àgọ́ ọlọ́pàá létí ní ọjọ́ àìkú Sunday tí wọ́n sì ti mú un báyìí. Ìwádìí ní afurasí náà ló wá láti Ebonyi State University. Ó ṣe àpàtẹnujẹ́wọ́ pé ó yẹ kí òun ti jáde láti ọdún 2022 ṣùgbọ́n tí òun kò pegedé. Ó ní láti bo irọ́ tí òun pa fún àwọn òbí òun mọ́lẹ̀ ni òun ṣe rápálá wọ ibùdó náà láti lè ya fọ́tò tí òun yóò fi ṣọwọ́ sáwọn òbí òun. Nasser wá ní àwọn ti fi ẹ̀sùn ọ̀daràn pípe ara ẹni ní ohun tí kò jẹ́ àti ìwé yíyí kan níwájú ilé ẹjọ́ magistrate tó wà ní Kẹ́fì. Ẹni ọdún 22 kan tí wọ́n fura sí gẹ́gẹ́ bí elétò ọlà ni àwọn ọlọ́pàá ti mú ní ìpínlẹ̀ Ògùn. Ẹnìkan tó jẹ́ afurasí nínú pípa ènìyàn fún ètùtù ọlà àti títa ẹ̀yà ara ènìyàn ní ìpínlẹ̀ Ògùn, Adébáyọ̀ Azeez ní ọjọ́bọ̀ Thursday ṣe àpàtẹnujẹ́wọ́ lórí bí ó ṣe ń lo ìkànnì kan lórí ìtàkùn àgbáyé MyChat láti pe àwọn obìnrin 7 kan tí òun sì gbẹ̀mí wọn fún ètùtù ọlà. Azeez ẹni ọdún 22 nígbà tí wọ́n ń fojú rẹ̀ hàn dé ní olú iléeṣẹ́ ọlọ́pàá Eléwéran ní ìlú Abẹ́òkúta jẹ́wọ́ pé òun pẹ̀lú ẹgbẹ́ kan tó jingiri nínú jíjí àwọn obìnrin gbé láti ṣètùtù ọlà. Ọwọ́ tẹ Azeez lẹ́yìn tí wọ́n lọ kó àwọn 7 kan tí wọ́n fi ẹ̀sùn kàn bákan náà pé wọ́n ń ṣètùtù ọlà. Kọmíṣánná ọlọ́pàá Abíọ́dún Alámútú ní Azeez tó ti ń sá tẹ́lẹ̀ ni àwọn mú ní ọjọ́ 23 oṣù kejì ní ibi tó farasinko sí. Nígbà náà ni Alámútú wá ní ìwádìí àwọn tẹ̀síwájú tí ó wá rọ àwọn tí ènìyàn wọn bá sọnù láti mú fọ́tò wọn wá sí àgọ́ ọlọ́pàá fún ìrànlọ́wọ́. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Káyégbọ́ fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ̀. Káfíńrè pàdé o. Kayegbo ni ìròyìn.